ọmọ amágògò dẹmẹmú bàbá rẹ̀ àgbẹ̀ ọ́ èyí rẹ̀ àgbẹ̀ ọ́ èyí rẹ̀ náà àti ọ́ lẹ́yìn ọba ńlẹ́ o ọmọ Ìgbàjọ lọ́rọ̀ ọmọ àfàgògò dẹmẹmú. Kọ́kọ́ bí etí ṣe ẹ̀ka náà ọmọ Bọ́láńlé o ayágbéra nílẹ̀ kò ní ìdérí nǹkan ní ìdérí bá ọba péré akọni àfidálẹ̀ gàràgà Kọ́láni o ayágbéra nílẹ̀ kò ní ìdéní olówó bàbá Ọláwálé bàbá Tèmítáyọ̀ bàbá Mọ́láká ìṣẹ́bí ìwọlé mi kò bẹ̀rẹ̀ fún bàbá tiwa Tọ́pẹ́ ọjọ́ mọ ẹ̀dá ní gọ̀jọ̀gọ̀jọ̀ ọdún rẹ̀ lóde wọn ọlọ́jọ́ ìbí o ọlọ́jọ́ ìbí o MC Spice ọyọ́gbéra nílẹ̀ kò ní ìdènì járe láwọn bàbá rẹ̀ Ìgbàjọ nílé o Ìgbàjọ Ìlọrọ ọmọ amágògò dẹmẹmú ọmọ wọ́ọ̀jì ọmọ Olúyẹyẹ Ìjẹ̀ṣà mọ́dọ̀ apá ànàdà ọmọ alágógó yíná ajílù gbìrìgbìrì ní ṣọ́ọ̀ṣì ọmọ alágógó nílànà Ìjẹ̀ṣà Ìjẹ̀ṣà mọ́dọ̀ apá ànàdà Ìjẹ̀ṣà rídì ìsáná ìlélẹ́rọ wá tí ìmúnáró oko ni ọlọ́kẹ́kẹ́kẹ́ lásán wọn lóde Ìgbàjọ egodo tẹ̀mẹ́ ní tàwọn Ìjẹ̀ṣà èyí tó bá dá lọ́jà ní ẹ̀rà fún mi wálé kí n ro ń ṣe kí ni ná kí n rojọ́ sẹ́sẹ́ kúrú dùn olóye lálẹ́ dùn bàbá rẹ̀ ọ̀yà wa mọ̀ gbọ́ wọ́n ẹ̀ jólóye dùn níran Ìjẹ̀ṣà kẹ́ni mọ̀mọ́ jólóye dùn níran òde bàbá mi àmọ́ ọlọ́bì kan ọ̀wọ́ wa ti rí wá ọlọ́bì kan ọ̀wọ́ wa ti rí wọ́ èyí tó bá fẹ́ tẹni àwọ̀ sẹ́rù ọ̀ni ìkéré fọ́tẹ́ni sínú gbó ẹranko nù gbó aró òmù jẹ ọ̀yà wa mọ̀ gbó òṣèré ọmọ lóbi ṣèje òṣèré ọmọ lóbi ṣẹ̀fà tó bá múnú sófin a sì mẹ́yìn sọ̀pà ọmọ olóbì kan àjẹfọwọ́rá àwọn dí àlọ́mú iná korí kì í ran bàbá rẹ̀ bí bá kíákíá títí o mọ kí ọrọ̀ Òṣogbòrò kí ọ máa sálà onílẹ̀ òbí Òṣogbo ìlú àró dẹ́dẹ́ bí òkun àrè òpẹ́ta àrè pẹ́ta wá gbà o bárẹ̀ mi bá pẹ́ta ẹ dákun dáàbọ̀ ẹ mọ̀ ṣe gbá lọ mi ni ọmọ aládé sùnmí ẹ̀yà tí wàá ṣekú pa bàbá Kèrègbè sóko ẹ̀ mú un dẹ̀rẹ̀ Òṣogbo Oriki ọmọ yèyé Ọ̀ṣun yèyé àtọwọ́gbẹ̀já aníyùn lábẹ̀bẹ̀ ẹlẹ́ẹ̀lẹ́ àró ọlọ́dẹ ẹ̀gà ṣùṣù ní yàrá ewúrẹ́ ọ̀ràngún tí ń jẹ lẹ́sẹ̀ gbàgede 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 lẹ́sẹ̀ gbàgede ní ti ń jẹ àgùntàn rọ́gúnlé bàbá rẹ̀ níjẹ lẹ́sẹ̀ yàrá lé ọ̀yà wa mọ̀ gbọ́ná alákùúkọ gàgàrà torórí ọ̀pẹ lọ́rẹ̀ elétété ibẹ̀ sáà ni wọ́n ti pe alára tán ó yá ọmọ onífìtílà kan rébété ọmọ onífìtílà kan àbàtà iná kì í kú níbẹ̀ tó sọ́tò òru níbẹ̀ ni bàbá rẹ̀ ti ń gbé kówó ẹ̀yọ Òṣogbòrò kí ọ máa sálà ó yá òkú ọdún òkú àṣeyẹ bíbá kì ọ́ títí rélé bàbá rẹ̀ Ṣọládòye mọ̀ kì ọ́nà rélé yèyé rẹ̀ Bọ́láńlé o ó dọ̀dẹ̀ òmu nínú ilé yèyé rẹ̀ ni ọmọ Ajíbọ̀rọ̀ nílé o ọmọ Ajífọlárẹ̀ ẹ̀ra ọmọ àlébá ọ̀tá ọmọ adúró gbẹngbẹ lójú ogun akọ̀mọ́gbọ́dẹ̀kẹ́ akọ̀mọ́mọ́ gbọ́ tó sìkà ọdúró gbẹngbẹ nídìí òdodo ọmọ àràbà ìlú tí ń bẹgbẹ́ lẹ́rù ìlú omi ńlá títẹ̀rí igi lẹ́lẹ́lẹ́lẹ́ ni ẹ̀sà ọgbẹ́ ara òde ògbólúkẹ́ ọmọ àbíké Ṣọlá o olóògbé ara ògbójò máa pọ́n kébí ẹni pa.
mọ̀ òsùnmọ̀lẹ̀ súnmọ́ ẹni ẹ̀sà ògbí o ará òde ògbólúkẹ́ o ayámọ̀ ń gbọ́ dídùn ẹnu mi ní ọlọ́jọ́ bí ti sọdún èmi ti kì ọ́ relé yeye rẹ bí mo ti retí bàbá rẹ ní okó ọdún kọ́lárí o okó àṣeyẹ Elédùmarè ọba ò wá níjó fèyí sáàṣe mọ́ àní bẹ́tì rẹ bá ń já pẹ́ta ní pẹ́rí mi ni mọ́mí kan rárá dèrò kí àpèkẹ́ lèmi jẹ́ ọlọ́pàá kéwì tí wọ́n ń wé o the one and only female police officer ti pé dìára ayámọ̀dé sí ọlọ́run ọ̀ka àti lọ ní MC Spice àní mo dé sí ọlọ́run ọ̀ka àti lọ ní Èdùmàrè àgbàdúrà rẹ ni èyí ọba ti dáwọ́lé ire ni ọmọ yọrí sí àní rí kọ́ ọmọ o nítaná o sàré ọmọ rẹ kọ́ ọdún ó kọ́ ọdún ọmọ òkú àṣeyẹ o.